Ẹ kú dédé àkókò yìí gbogbo ọkàn tó ń gbọ́ mi tàbí tí ó ń wò mí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a tún rí gbà ní wákàtí yìí láti tún wá bá wa pàdé lórí ìkànnì yìí tí a pè ní ìpinnu Ayọ̀mídé. Àdúrà tèmi gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí ni pé àwa la ó máa wá, ẹ̀yin la ó sì máa bá. Ní gbogbo ìgbà tá a bá sì ń wá tá a ti ń bá yín lórúkọ Jésù, mo ní a ò ní fẹnìkan dárò ẹnìkan. Ó máa ń wí wípé ojú tẹ́ fi ń wò mí, ojú yẹn kò ní fọ́, bẹ́ẹ̀ etí tẹ́ fi ń gbọ́ mi, etí yẹn ò ní di o. Àti ẹ̀yin àti èmi lórúkọ Jésù, bí ọdún yìí ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, ayọ̀ wa tó wà níbẹ̀ kò ní fò wá dá o. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Kí la mú wá fún wa ní wákàtí yìí? Òun náà ni pé èsì ọ̀rọ̀ fún ṣé ìmáàmù ni ká pè ní àbí kíni àbí àlùfáà tí wọ́n pera wọn ní Adépọ̀jù Yusuf. Yes, Adépọ̀jù, ó dà pé yes, Adépọ̀jù Yusuf, ó dà pé àwọn náà ni, ó dà pé orúkọ wọn náà ni wọ́n ń pè ní ṣé Adikab àbí wọ́n ti pè wọ́n mi ti ìrántí mọ́ sọ́mọ ọba kan ṣá. Òun ni nípa Adépọ̀jù Yusuf Akadip, Akadip adára fún wa, tí wọ́n ń sọ nípa pé ibo ni Jésù ti sọ pé kí wọ́n máa lọ sílé ìjọsìn, ìyẹn pé kí wọ́n máa lọ church. Ṣé rí, kí n tó wọnú ọ̀rọ̀ yẹn lọ, ẹ má jẹ́ ká tìtorí àwíjàre ká jẹ́ kí tọ́tọ́ lẹ́nu. Mo mú ọ̀rọ̀ kan jáde ní àná nípa pé tí mo fún wọn lésì tí a sọ lórí pé ìbéèrè kan náà ń béèrè náà pé ṣé Jésù tọ́lọ́run ni Jésù ni àbí Jésù lọ́lọ́run ni. Ìwé kan wà tí n máa ń lò, òun náà mo lò lánàá yẹn, ìwé 2 Corinthians chapter number 3 yẹn, verse 5 and 6 yẹn, tó ń sọ nípa pé èèyàn kan ò tó láti ṣe nǹkan kan tàbí láti sọ pé báyìí 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 báyìí. Ọlọ́run nìkan ló ní tító lọ́dọ̀. Wọ́n á sọ fún wa ń bẹ̀ pé ó jẹ́ ká mọ̀ pé ìwé a máa pa ni, ṣùgbọ́n ẹ̀mí ní sọ yín di alààyè. Mo sọ̀rọ̀ débi pé téèyàn bá kàwé jù, ó máa affect brain. Bẹ́ẹ̀ni, téèyàn bá kàwé jù, ó máa affect brain. Èmi ò sọ pé bóyá ìwé àkàjù wọn ló ń dààmú wọn o, but mo kàn mọ̀ pé téèyàn bá ti kàwé jù débì kan, ó máa affect brain. Ilé ìjọsìn tó ti ń lọ kán tó bí ìran baba ńlá ìyá láyà bàbá yá láyà ìran olúkúlùkù wa, wọ́n ti ń jọ́sìn nílé ìjọsìn. Tẹ́nìkan wá ń tìtorí àwíjàre nípa ẹ̀sìn tó wá sọ pé ibo ni Jésù tó ń tẹ̀lé ti sọ pé kán máa lọ church, kán máa lọ sílé ìjọsìn. Mi rò pé wọ́n mọ̀ túmọ̀ church, ìjọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá mi share ìrìnàjò yìí kó dọ̀dọ̀ wọn dáadáa, kó kàn wọ́n gbogbo àwọn tó jọ ń ṣe kó jọ yé wọn. Ìjọ ló ń jẹ́ church. Àwa kó pọ̀, a pè ní kí ni o, ilé ìjọsìn, ilé tí àwọn ènìyàn, àwọn ìjọ Ọlọ́run ti ń, àwọn ìjọ ènìyàn Ọlọ́run ti kí ni o, tó ti ń lọ jọ́sìn. Olórúkọ tí wọ́n ń pè ńgbà yẹn, aṣọ ìgbèlà lọ. Tá a bá fẹ́ mú dáadáa, a ní pé ilé àdúrà. Excuse me. Now, irú wọn máa béèrè lọ́wọ́ irú ìyá àgbàlagbà yẹn. Ó tún wá ń padà tó wá sọ níbì kan pé nígbà míì tí question bá débì kan, wọn ò ní mọ nǹkan tó máa sọ. Àwọn tìyá kan pàdé, òun béèrè lọ́wọ́ yàyà ẹ̀ ò mọ nǹkan tó lè sọ. Can you imagine? Ṣé torí pé à ń wá kí ẹ̀sìn kò lè dùn mí ná?
mo máa wọnú ọ̀rọ̀ yẹn o, kò lè dùn mí ná. Ìdí tí ò fi lè dùn mí ni pé mo wo fídíò wọn kan jọ́ kan tí ẹnìkan sọ pé, tí bàbá wọn sọ̀rọ̀ pé wọ́n sọ pé káwọn bọ́mọ tàwọn sọ̀rọ̀ pé wọ́n máa pa á. Bàbá yẹn sọ pé nígbà táwọn wà, àwọn làwọn kọ́kọ́ ti ń gbé ìgbésẹ̀ yẹn láti lè jẹ́ kí ẹ̀sìn Muslim, ẹ̀sìn yẹn láti lè kó fi ẹsẹ̀ múlẹ̀ ńgbà, ṣùgbọ́n àwọn ò rí i ṣe. So Ọlọ́run wá gbọ́mọ tàwọn dìde láti rí nǹkan yẹn ṣe. Instead kọ́dọ̀ máa pè sáwọn àkíyèsí ẹ̀rí, mo wá rí pé ó dàbí pé ká sọ pé nínú ìran wọn náà ti ní kinní yẹn lọ́kàn pé kinní máa retaliate. Bàbá yẹn sọ pé ńgbà yẹn pé gbogbo ibi táwọn bá dé àwọn Christian ló ń gbààyè jù, àwọn oríṣẹ́ ẹ̀ ṣe. Ọlọ́run dé wá gbọ́mọ dé, ṣùgbọ́n ó yẹ kó máa pè sáwọn àkíyèsí kan, ìwá ṣe pé ká ṣe gbínú ká máa sọ̀rọ̀ òdì, because tó hàn bá mọ̀ gẹ́gẹ́ Bíbélì tí wá ṣe kọ́ wọn pé gbogbo nǹkan tó ń ṣe wọ́n ti ń sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́. Now ẹ jẹ́ ká lọ síbi tí à ń lọ tààrà. Wọ́n ń béèrè pé ibo ni Jésù ti ní kó máa lọ sílé ìjọsìn. Ìbéèrè wọn pọ̀ o. Wọ́n béèrè náà pé tó ń pera Kristẹni, ta ló pè wọ́n ní Kristẹni? Ṣé Jésù pè rẹ̀ ní Kristẹni? Tí èdè yẹn ò bá yé yín, ohun tá à ń sọ ni pé Kristẹni ìyẹn ni pé kí ni ọmọlẹ́yìn Jésù. Ìgbà tí Jésù ò tí wà kò sí nǹkan tó jẹ́ Kristẹni. Gbogbo wọn ní kí ni onígbàgbọ́ ni gbogbo wọn gbà yẹn, wọ́n gbàgbọ́ lórí nǹkan tó ní ká kó wọn gbàgbọ́. Àwọn tó ń sìn wọn gbàgbọ́ nínú Ọlọ́run wọn nígbà yẹn. There's no Christian, there's no Muslim by then. Muslim tẹ́yìn sọ yẹn náà, múmìnà lọ́kùnrin, múmìnà lóbìnrin, ṣé kò ní ìtumọ̀ ni? Muslim onígbàgbọ́ òdodo, fine. Múmìnà lọ́kùnrin, múmìnì àti múmìnà, múmìnì lọ́kùnrin, múmìnà lóbìnrin, dàsí pé ọmọlẹ́yìn Ànábì ló ń jẹ́ bẹ́ẹ̀. Nínú méjìlá láti jáde, mo kírun rí, ìyá tó bí lọ́mọ Muslim ni. Nígbà táwa gbọ́njú, a ò bá jàgídíjàgan nínú ẹ̀sìn, ìfẹ́ ni wọ́n ń lò. Ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ, mo kàn ń tọ́ṣì àwọn kankan láti fi àwọn kankan yíra wa ni. Now ẹ̀yin yìí lẹ ń fún àwọn ènìyàn lọ́rọ̀ sọ wípé wọ́n introduce ẹ̀ sí ẹgbàá, because ẹ ti gbà sódì, ẹ gbà sí ní ọ̀nà tí kò tọ́, tí kò yẹ, tí inú Ọlọ́run gan ò dùn sí. Let me tell you the truth. Ẹ ń béèrè pé ibo ni Jésù ní kó máa lọ sí church. Kí n tó wọnú ibi tí Jésù tó ti jẹ́ ká mọ̀ pé ilé àdúrà la máa pèlè mi, máa kọ́kọ́ lọ sínú ìwé Isaiah chapter number 56 verse 4 to 7. Kí ni ìyẹn sọ? Isaiah 56 verse 4 to 7. Ó ní, nítorí báyìí ni Olúwa wí fún àwọn ìwẹ̀fà tí wọ́n pa ọjọ́ ìsinmi mi mọ́, tí wọ́n sì yan èyí tí ó wù mí, tí wọ́n sì di májẹ̀mú mi mú, pé èmi ò fi ipò kan fún wọn ní ilé mi àti nínú odi mi, àti orúkọ tí ó dára ju ti àwọn ọmọkùnrin àti ọmọbìnrin lọ. Èmi ò fi orúkọ àìnípẹ̀kun fún wọn tí a kì yóò ké kúrò. Ẹ máa gbọ́ o, ní verse 6. Ó ní, àti àwọn ọmọ àlejò tí wọ́n da ara wọn pọ̀ mọ́ Olúwa láti sìn ín àti láti fẹ́ orúkọ Olúwa, láti jẹ́ ìránṣẹ́ rẹ̀. Olúkúlùkù ẹni tí ó pa ọjọ́ ìsinmi mi mọ́, láì sọ di àìmọ́, tí ó sì di májẹ̀mú mi mú. Verse 7. Àwọn ni èmi ò sì mú wá sí òkè ńlá mímọ́ mi, èmi ò sì mú inú wọn dùn nínú ilé àdúrà mi. Kẹ́ máa gbọ́ o, èmi ò sì mú inú wọn dùn nínú ilé àdúrà mi. Ẹ gbọ́. Ó ní, ẹbọ sísun wọn àti ìrúbọ wọn yóò jẹ́ ìtẹ́wọ́gbà lórí pẹpẹ mi, nítorí ilé àdúrà
ilé àdúrà lé a ó máa pe ilé mi fún gbogbo ènìyàn. Mr. ṣe Akadip, mo rò pé ẹ gbọ́ pé bàbá agbẹnu wòlíì Àìsáyà sọ àsọtẹ́lẹ̀ yẹn pé ilé àdúrà la ó máa pe ilé mi fún gbogbo ènìyàn. Ẹ ti rí, ṣé ẹ ti mọ̀ sí pé ṣọ́ọ̀ṣì tá à ń pè nílé ìjọsìn láti lè máa lọ, ilé yẹn ó wà fún láti lè máa lọ sí Ọlọ́run ni. Torí ẹ ní pé mùsùlùmí nìkan la fún ní oore ọ̀fẹ́ láti máa lọ kírun jímọ̀ nílé mímọ́ wọn, àbí wọ́n ṣe o. Bíbélì wípé ẹ̀mí ní sọ ní di alààyè, ó ní ìwé a máa panẹ̀. Now, mo rò pé ẹ ti gbọ́, Jésù wá jẹ́rìí sí ọ̀rọ̀ yẹn nígbà tí Jésù dé inú ayé. Kí ló ṣẹlẹ̀? Tá a bá wo ìwé Matthew chapter number 21 verse 12 and 13, kí ló wí? Matthew 21 verse 12 to 13, ó wí pé Jésù sì wọ inú tẹ́ḿpìlì Ọlọ́run lọ, ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde, ó sì yí tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù àti ìjókòó wọn àwọn tí ń ta ẹyẹlé. 13, ó ní ó sì wí fún wọn pé a ti kọ ọ́ pé ilé àdúrà ni ẹ ó máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin sọ ọ́ di ihò ọlọ́ṣà. Ẹ ti rí, ṣé ibi tó ń sọ yẹn ṣé lè yálàyà bàbá yálàyà ẹnìkan ni? So ká tó sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa ro. No, I know what is happened. I've said it a lot. Pé Bíbélì mi wípé ìwé a máa pani, ẹ̀mí ní sọ ní di alààyè. Now, tá a bá tún wo Lúùkù abẹ́ Mark sọ ń pa ẹ̀, Lúùkù sọ ń pa ẹ̀, John náà sì kí ni òun náà tún sọ ń pa ẹ̀ ìwé Jòhánù, but èyí tí mo kàn fẹ́ fi back ẹ̀ ni Mark chapter 11, òun náà sọ ń pa ẹ̀ ní verse 15 to 17. Kí ló wí? Ó ní wọ́n sì wá sí Jerusalem, Jésù sì wọ inú tẹ́ḿpìlì lọ, ó bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde, ó sì tarí tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé, kò sì jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbé ohun èlò kọjá láàrin tẹ́ḿpìlì. Ó sì ń kọ́ni, ó ń wí fún wọn pé a kò ti kọ̀wé rẹ̀ pé ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè ni a ó máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin ti sọ di ihò àwọn ọlọ́ṣà. Mr. Yusuf Adépọ̀jù, Akadip, báìbù tí ń tẹ́ ẹ ní ẹni bíi 300 àkìlẹ̀ kan báìbù dọ́wọ́ lé, ẹ̀yin ò tí ì kà á, ibẹ̀ yẹn ò tí ì bá bẹ̀ pàdé nínú ẹ̀rí. Wẹ́ ẹ sáà jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Mi ì tí ì lọ́rọ̀ bá yín sọ o, ọ̀rọ̀ ṣì ń bọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. A ti sọ pé ìjọ mímọ́ ló máa wẹ ayé mọ́, kò sí nǹkan tó fi wáyé mọ́ ju ọ̀rọ̀ lọ, ọ̀rọ̀ Olúwa yìí náà ni. Mo ṣe ń pe, mi ì tí ì fún abala yìí orúkọ tí mo kàn ṣe ń fún nínú mi tí mo dẹ̀ ń kọ síbẹ̀ ni pé ìjọ mímọ́ ló máa fi ọ̀rọ̀ wẹ ayé yìí mọ́, ó máa fi ọ̀rọ̀ Olúwa wẹ ayé yìí mọ́. Òun náà la dẹ̀ ti bẹ̀rẹ̀, jẹ́ kúkú pé táìpì ẹ̀dà kí n fún ní orúkọ yẹn pé abala tá a wà yìí òun ni abala ìjọ mímọ́ ló máa fi ọ̀rọ̀ wẹ ẹ̀rọ Olúwa wẹ ayé yìí mọ́. Ìyẹn ni mo ní kí
akọ̀sáré wá sọ. Ẹ share ẹ comment, anybody ló lè comment sábẹ́ comment section yẹn. Ẹ like ẹ bá share, ẹ jẹ́ kó lọ fà. Ọlọ́run á wà pẹ̀lú yín. Gbogbo ẹ tẹ́ máa ń like iṣẹ́ wa, tẹ́ ń like gbogbo iṣẹ́ tá à ń ṣe, tẹ́ ń share tẹ́ ń comment, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ ń stroll kọjá ńbẹ̀ náà, a dúpẹ́ lọ́wọ́ yín náà. Gbogbo ẹ tẹ́ dẹ̀ ń follow wa lórí gbogbo pages wa, tẹ́ ń follow wa ní Facebook wa, tẹ́ ń follow wa ní TikTok wa, tẹ́ ń follow wa ní Instagram àti ẹ̀ tí stand gbé dáadáa, tẹ́ ń follow wa ní YouTube wa gbogbo, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ máa bá wa rìn nínú ìrìnàjò yìí, torí pé ìrìnàjò yìí a fẹ́ kó máa lọ fà. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń fi ìfẹ́ hàn sí wa, Ọlọ́run ìfẹ́ a máa fìfẹ́ hàn fẹ́yìn náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọ̀rọ̀ Ọlọ́run á gbé wa ró. Ó dàbọ̀. Bye for now.